Abíọ́lá tẹ ògbó lẹ́nu bí jẹ́jẹ́ o. Abíọ́lá ní gbàgùrà ògbó lóhùn bí ọ̀jẹ̀. Ọmọ erin jogún ọlá o. Ọmọ àbàtà bíi tí ọlọ́rọ̀ ọmọ ọlọ́rọ̀ kéékèèké ní Olúmọ. Adeniyi Sanyaolu ọmọ alákẹ́jọ bí. Agbára nílẹ̀ òdìdè lónìí òkú ọdún. Adeniyi ni wọ́n mọ̀ kí o. Adeniyi ni wọ́n mọ̀ kí o. Ẹnì kankan kọ́. Adeniyi ni wọ́n mọ̀ kí o. Ẹnì kankan kọ́. Ẹ̀gbámọ́lákẹ́ ọmọ Lísàbí. Ẹ̀gbámọ́lákẹ́ ọmọ Lísàbí o. Adeniyi ni wọ́n mọ̀ kí o. Ẹnì kankan kọ́. Adeniyi wọ́n bí ọlákẹ́ mo ní ògbó lẹ́nu bí jẹ́jẹ́ o. Ṣebí bí wọ́n bá bí òní gbàgùrà wà gbólóhùn. Agbólóhùn bí ọjẹ́ ni ọmọ alákẹ́jọ́ bí. Onílọ́jọ́ bí bàbá mi dáadáa. Ọkọ̀ àwọn kẹsàn-án gbọ́rọ̀ ẹnu mi bí bá yapa. Bàbá bá nínú ọdún ṣe bí wọ́n ní ìhùpé ń bàbá Débọ́lá. Bàbá Bíọ́dún ṣe bí wọ́n ní ìhùké sí ń bàbá Rashidi Young Prince. Bàbá Adétọ́lá sọ ń gbọ́rọ̀ ẹnu mi. Ọkọ̀ Prophetess Ọláìdé Sanyaolu. Ọkọ̀ mọ́dà Celestia ẹ̀ mọ́ gbọ́dọ̀ ẹnu mi bí bá yapa dúnmọ́dá rẹwà lọ́kùnrin àfọ̀jọ́ gbogbo dàbí ẹ̀gbin. Olówó orí àmọ́ kẹ́tọ́ dúdú tí ń dán mọ́rán. Onílọ́jọ́ ọ̀bí ẹ̀yìn aya rẹ̀ lónìí mọ̀ bọ̀ ní gbàgede lónìí. Ó ní olówó orí mi ni mọ̀ bọ̀ wá bá mi kí. Alákẹ́jọ́ bí mo mọ́lé ẹ̀wọ̀n bàbá rẹ̀. Ọmọ erin jogún ọlá ọmọ bàtà bíi tí ọlọ́rọ̀ ọmọ ọlọ́rọ̀ kéékèèké ọmọ Samuel Adéyínká ni. Bó bá ṣẹlẹ̀ bàbá mi ni. Adeniyi Sanyaolu o. Ẹ̀gbá lákẹ́ o ẹ̀gbá lòwú ẹ̀gbá lòkòrèsè ọmọ wòyíra kó mọ̀ bá wàrà gbàkígbà. Ọba márùn-ún níjẹ́ lóde ẹ̀gbá lákẹ́ ńlá olùbárà ọba níṣe. Àkùrà ọba níṣe olówó dùrù ọba níṣe òsílẹ̀ ọba níṣe alákẹ́jọbí alákẹ́gbà ọba níṣe lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ọmọdé ti sẹ́yìn ìhòòrò kó tó ṣẹ́tẹ̀ eégún ọmọ romi ò gbági ọ̀rọ̀ mi ò gbọ́pẹ́ bójá kí gbágùn wúrà lòrò mi lè pa kó mọ̀ ń pa lọ ọmọ erin jogún ọlá ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé tó ń gbọ́dọ̀ òwẹ́nu mi dáadáa bàbá mi Adeniyi Sanyaolu orúlà ṣe kà nílé alákẹ́jọ́ bí o. Ìkẹyà ṣe lọ́sàn o. Ìkẹyà ṣe lọ́sàn o. Gbẹ̀ni ẹ̀gbọ́n Lísàbí ọmọ agbóhùngbò àkàlà ọmọ adídé ògo lójú ogun bàbá tẹ̀yìn wọn ròyìn ogun gbàrà fàgbẹ́ ọmọ àdúrógbẹ̀rú mádúrógbẹ̀kọ nítorí ìkíni Adeniyi ẹrú nísìnyí ẹ̀kọ́ onísìnyíyan kò sóhun tí wọ́n ṣe ní Mẹ́kà tẹ́yìn ò ṣe lẹ́gbàá ẹ̀kẹ́ wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ẹ̀yìn momi odògùn nílé alákẹ́jọ́ bí wọ́n mọ̀ ń gàràfà ní Mẹ́kà ẹ̀yìn gorí Olúmọ lẹ́gbàá alákẹ́ ọmọ alákẹ́jọ́ bí ọmọ òròlọ́tà ọmọ àlùkù gbẹ́gbà aṣọ ń gbọ́rọ̀ ẹnu mi dáadáa mo olúgbọ́njọ́ bí. Ó délé kìí ní mo gúnyán lẹ́bẹ́ mọ̀rọ̀ kàkan mi ní jọjọ fún àlùkù ilé àwọn bàbá rẹ̀ àlùkù gbẹ̀gbà ti gbóhùn òjẹ́. Ó délé kẹta mo gúnyán lẹ́bẹ́ mọ̀rọ̀ kàkan mi ní jọ ó ti gbóhùn òjẹ́. Ó délé kẹrin ó ti gbóhùn òjẹ́. Ọmọ ní gbèsè bí o mọ̀ pé lẹ́yìn yẹn tóbu lọ́rọ̀ ó kúkú fẹ́ lẹ́yìn o. Ọmọ alákẹ́jọ́ bí o wọ́n gbọ́ ká tóbu lọ́rọ̀ ó fẹ́ nínú ilé bàbá ẹ̀yìn ilé ọmọ àwọ̀ egúngún tí òbí lè ṣe
wo gẹ̀lẹ́dẹ́ lóbi lè mọ bóbìnrin bá fojú gbòòrò yóò mọ̀ dẹni ẹ̀bọra ọmọ olóró ọmọ àlùkù ilé ọmọ onígbọ́ ọmọdé mọ̀ọ́dé o. Adeniyi Sanyaolu ẹ̀yin lọ́mọ onígbọ́ ọmọwọ̀ bóbìnrin bá wá fojú gbòòrò yóò mọ̀ dẹni ẹ̀bọra ilé yín ó dẹ́lẹ̀ kínní mo dé wá fòrò yàn mí jọ sí ẹni ń gúnyán lẹ́bẹ́ kí n ro kàkan mi níjọjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkan mi níjọ kan kàkà kẹ́yìn wá fòrò yàn mí pẹlẹbẹ gilẹ̀ wá gbélé mi lọ́wọ́ ó dẹ́lẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní ẹ wá fòrò yàn mí lé alákẹjọ bí ẹni tún gúnyán lẹ́bẹ́ ẹni ro kàkan mi níjọjọ mo gúnyán lẹ́bẹ́ tán kàkà kẹ́ wá fòrò àwọn mi pẹlẹbẹgi ni bàbá yín gbélé mi lọ́wọ́ Adeniyi Sanyaolu ọdẹlẹ kejì ẹ̀wẹ̀wẹ̀ nǹkan kan náà lẹsẹ fún mi ọdẹlẹ kẹta nǹkan kan náà lẹsẹ fún mi ẹni sẹbi ò mọ̀ pé ńláwọmùwọmù lọ́rọ̀ ọgúngún kẹlẹ yó ẹni sẹbi ò mọ̀ pé nàmúnàmú lọ́rọ̀ gbọdàn ilé àwọn bàbá ẹ̀yìn ọmọ àṣẹrẹ tí mú mi kíkan àṣeyí sàmọdún ọdún ayọ̀ lẹmọọsẹ ikú ònìjẹ wáyìn tì nígbà kankan ọkọ àmọ̀kẹ́ Adeniyi Sanyaolu àrùn oníjẹ wáyìn tì nígbà kankan máa lákẹjọ bí ẹ̀yin tẹ́ ẹ wá sọdún eléyìí lẹ́sẹ̀ tèmi ìtòwó tọmọ nínú ọlá ńlá lágbọ́rọ̀ ọlọ́run wọba ẹ̀yin ò ní tánná wo sàárè wọmọ wọ́n bá wá bí yín lérè pé dání kọrin ewì ìṣètì Àṣàkẹ́ akéwì ń lè mí jẹ́ ọmọ àdáde owó rẹ̀ mọ́ Kẹ́mi Sọ́lá Àṣàkẹ́ lè mí jẹ́ ọmọ Akíntọ́lá. ẹ̀yin ọmọ Olúmọ ọmọ ẹgbẹ́ òyàyà ẹ̀yin ọmọ Olúmọ ọmọ ẹgbẹ́ òyàyà ẹ̀yin ọmọ Olúmọ ẹ mọ̀ pé ẹ gbàké ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ ọmọ Ẹ̀gbá lólúmọ ọmọ Ẹ̀gbá ló máa yé jẹ́ òyà bàbá wa ṣe púpọ̀ lọ́rọ̀ tí ọmọ alákẹjọ bí ìwọ ọmọ tí mọ̀mọ́ fọ́ ọbẹ̀ Adeniyi ìwọ òkúkú búrẹ́ wà lọ́gùn ìyá ọmọ alákẹjọ bí ọmọ Bọ́sẹ̀dé jẹ́ ìwárẹ̀lẹ̀ àwọn yẹyẹ rẹ̀ àfibí sólóore ọmọ nísọlẹ̀ ìyanu tí wo kókó mọ́lẹ̀ bàbá ọmọ Ìjẹ̀bú èrè níwà ọmọ Adúmọdé o Ìjẹ̀búlẹ̀ ọmọ Adúmọ̀sù pẹ̀lú ẹ̀jẹ̀ Adeniyi Sanyaolu bó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíní bó bá wù Jẹ̀bú àwọn ní ẹni wíní bó wù Jẹ̀bú amẹ́ni rẹ̀ tó kù àìsọdún Àgẹ̀mọ ọkọ̀ Àmọ̀kẹ́ Ìjẹ̀búlẹ̀ ọmọ èrè níwà ọmọ Alágẹ̀mọ àbídó wíní mọ́ gbọ́rọ̀ ẹnu mi Ìjẹ̀bú dásọ bàbá wọn dàtẹ̀ mọ́lẹ̀ ọ̀dásọ tí ọ̀lẹ́ ò lè gbé ọmọ adásọ bí ẹni jogún alẹ́ ọmọ náwó dọ́là kèbó tó dé. Adeniyi Sanyaolu alẹ́ ọmọ náwó sílẹ̀ kèbó tó dé o. Ìbọ́dádé tó lówó ọ̀hún wá pọ̀ sí i ló wá dowó ẹrú ló wá dowó ọmọ láti pé kékeré Jẹ̀bú owó ní àgbà Jẹ̀bú owó ní ọkùnrin Ìjẹ̀bú owó ní obìnrin Ìjẹ̀bú owó ní gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ló lówó lọ́wọ́ nílé Àdúmọdé èmi ti ṣe ẹ̀wẹ̀ sókè ń tó wọlé yèyé rẹ̀ mo ti ṣe báyìí sí kí n tó wọlé bàbá rẹ̀ náà torí ẹ̀gbá méjì oníjàrá wọn níyàn ọmọ alákẹjọ bí o. Ilẹ̀ pé Jẹ̀bú ṣe Ìjẹ̀bú náwó. Ilẹ̀ pé Jẹ̀bú ṣe Ìjẹ̀bú náwó. Nítorí náà màá bọ́ máa la rẹ̀ relé. Màá bọ́ máa la rẹ̀ relé o. Torí kíni? Torí pọ́ máa la rẹ̀ wọ́n ṣe yan màá bọ́ máa la rẹ̀ relé. Owó mélòó lẹ ní ilé mélòó lẹ kọ́ aya mélòó lẹ fẹ́ mọ́tò mélòó lẹ ní tẹ́fọ̀mọ Jẹ̀bú ṣeré. Owó mélòó lẹ ní ilé mélòó lẹ kọ́
ìjẹ̀bú ló kọ́